Náà, ṣé rí gbogbo àwọn tó bá ń lo ìràwọ̀ Virgo, ẹ jọ̀ọ́ ẹ súnmọ́ bí mo fẹ́ pè yín ṣàkíyèsí kan. Ọlọ́run lè lo ohun tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí láti mú ìtẹ̀síwájú bá inú ayé yín. Virgo ni àwọn tí a bá bí láàrin August 23 sí September 22. Virgo yìí jẹ́ ìràwọ̀ erùpẹ̀ funfun. Ṣé rí ìràwọ̀ yìí nínú gbogbo ìràwọ̀ pátá, ìràwọ̀ tí ó máa ń rí àdójúkọ ẹ̀mí òkùnkùn jù Virgo ni. Ìràwọ̀ tó jẹ́ wípé bí ò bá ṣọ́ra, wọ́n máa ń tètè lo àwọ̀ wọn láti fi ṣiṣẹ́ ibi. Ìràwọ̀ tó jẹ́ wípé ó ń kó ohun tó pọ̀ wáyé látara ìjẹni Ọlọ́run léyìí tó bá súnmọ́ Ọlọ́run nínú wọn. Àmọ́ àwọn náà ni wọ́n máa ń rí àdánwò ọ̀tá jù. Ìràwọ̀ Virgo, mo ti sọ̀rọ̀ nípa ẹ̀rí ẹni tó bá lọ YouTube mi ní Dr. Òkìkí Ànábì Kúnfàyàkún TV. Mo sọ̀rọ̀ nípa ẹ̀ tó pọ̀ gan. Ṣé rí ìràwọ̀ yìí? Ẹ gbọ́dọ̀ lọ súnmọ́ Ọlọ́run dáadáa kí ẹ wá máa lo nǹkan ṣẹ́ta. Tẹ́ ẹ bá gbàgbé, mo ní àwọn nǹkan kan jẹ́ èèwọ̀ ìràwọ̀ yìí. Ìràwọ̀ yìí ò kì í ṣẹ́yún fún èèyàn, wọn ò dẹ̀ kì í ṣẹ́yún fún àwọn gẹ́gẹ́ ò kì í ṣẹ́yún wọn èdè ṣẹ́yún fún èèyàn. Tí wọ́n bá dánrú ẹ̀ wò, ó lè da ìrìn àjò wọn rú. Ẹyẹ igún wọn ò gbọ́dọ̀ fi ṣe àjò fún ẹni tó bá ń lo ìràwọ̀ yìí. Obì, gbígbàjẹ àti orógbó wọn ò gbọ́dọ̀ máa gbà lọ́wọ́ àwọn èèyàn àbí kán máa jẹ. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀, àmọ́ torí pé fídíò mi kì í fẹ́ yẹ kó kọjá 2 minutes, òun ni ẹ̀yin tẹ́ bá ń lo ìràwọ̀